Aláròyé máa wí o. Ó mà ṣe o, kánsẹ́lọ̀ míì tún kú lójijì ní Mushin. Ọ̀nàrẹ́bù Zainab Sọ́táyọ̀, obìnrin ẹni 30 ọdún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn gẹ́gẹ́ bí kánsẹ́lọ̀ lágbègbè ìjọba ìbílẹ̀ onídàgbàsókè Òdì Olówó Ojúwòyè Mushin nípínlẹ̀ Èkó ti fayé sílẹ̀ lójijì. Lọ́jọ́ Ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kẹjọ ọdún yìí níròyìn ikú obìnrin náà gbilẹ̀ tí ó sì kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá àwọn èèyàn ẹ̀. Zainab ni wọ́n ní òun nìkan ni obìnrin tó wọlé sípò kánsẹ́lọ̀ lágbègbè náà tí kò sì ju ọ̀sẹ̀ méjì lẹ́yìn tán búra wọlé fún un tí wọ́n ló fi kú. Nínú ìbànújẹ́ ńlá àti ọ̀fọ̀ ni àwọn èèyàn agbègbè náà wà, àgàgà pẹ̀lú bí wọ́n ṣe ròyìn olóògbé yìí gẹ́gẹ́ bí akíkanjú oníwà ìrẹ̀lẹ̀ tó tún kó àwọn èèyàn mọ́ra. Sọ́táyọ̀ tó wọlé sípò kánsẹ́lọ̀ agbègbè Ward C3 tí wọ́n búra fún sípò tuntun yìí lọ́jọ́ 12 oṣù keje ọdún yìí lẹ́yìn tó ti parí ètò ìdìbò ìpele ti ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Èkó tó gbẹ́mìí lẹ́yìn àìsàn ráńpẹ́. Olóògbé ni wọ́n ló joyè ọlọ́pàá nínú ìgbìmọ̀ àwọn aṣòfin ẹlẹ́ẹ̀kẹfà lẹ́ka ti ìjọba ìbílẹ̀ náà. Ọ̀nàrẹ́bù Ṣèyí Jákàndé tí í ṣe alága tuntun ìjọba ìbílẹ̀ Òdì Olówó tóun náà ti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ṣàpèjúwe ikú olóògbé bíi òfò ńlá fún gbogbo agbègbè náà. Nínú àtẹ̀jáde tó fi síta ló ti sọ̀rọ̀ pẹ̀lú ohun arò pé kì í ṣe pé Sọ́táyọ̀ kàn jẹ́ ẹni tó kéré jù lọ láàrin àwọn kánsẹ́lọ̀ tuntun ṣùgbọ́n tó tún jẹ́ akíkanjú àti adarí tó jẹ́ àwòkọ́ṣe rere. Ipa rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣàfihàn ìfẹ́ rẹ̀ láti ṣiṣẹ́ ìlú àti èròǹgbà rẹ̀ láti gbé agbègbè tó ń ṣojú fún ga. Àwòkọ́ṣe rere ni àgàgà fún àwọn ọ̀dọ́mọbìnrin táwọn náà fẹ́ dé ipò aṣáájú. Bákan náà ni Jákàndé tó ránṣẹ́ ìbánikẹ́dùn sí ẹbí, ará, ọ̀rẹ́ àti àwọn èèyàn agbègbè Ward C3 lórúkọ agbègbè ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè Òdì Olówó. Ó rọ àwọn agbègbè náà láti wà ní ìṣọ̀kan lásìkò ọ̀fọ̀ yìí kí wọ́n sì bu iyì àti àpọ́nlé fún iṣẹ́ rere tí Sọ́táyọ̀ ti fi sílẹ̀ lọ. Jákàndé tún pàṣẹ pé kí wọ́n dá iṣẹ́ gbogbo dúró níjọba ìbílẹ̀ Òdì Olówó, àgàgà lẹ́ka tó ń rí sí ọ̀rọ̀ kọ̀ǹpútà níbi táwọn onírúurú ètò àti èyí tí wọ́n fáwọn akẹ́kọ̀ọ́ tó ń lọ lọ́wọ́ lásìkò ọlidé yìí láti fi bu ọlá fún olóògbé náà. Ká rántí pé lọ́sẹ̀ tó kọjá lọ yìí ní arábìnrin Olúwakẹ́mi Rufai tí í ṣe kánsẹ́lọ̀ tuntun lágbègbè Ward C1 níjọba ìbílẹ̀ Ìbẹ̀jú Lẹ́kí nípínlẹ̀ Èkó náà fayé sílẹ̀ láì tí ì pé ọ̀sẹ̀ méjì tán búra fún un wọlé. Láàárọ̀ kùtùkùtù ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kẹjọ yìí lóbìnrin tó jẹ́ òun nìkan náà ló jẹ́ obìnrin láàrin àwọn tó wọlé sípò kánsẹ́lọ̀ lágbègbè náà kí ayé pé ó dìgbà ó ṣe. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.